Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ní lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ́. Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Debbie. Ó mọ tí ni. No, you mama ni we ni. Àfi kó yá jẹ́wọ́ náà. Torí bó ṣe wà yẹn tó bá ro tó sí lẹ́nu báyìí. Títí dago 10 ọ̀la ló máa fi àṣìmá máa jẹ. Mommy kí lẹ ń sọ yìí, mo máa ti bad gan. Yes. Watch me. Irọ́ ni. Debbie. Ma ti mo ton. Ṣé kò ṣọjọ́ méjì ló máa fi sun yẹn báyìí? Ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí ní yípo. Obi. Ó dàbí pé gbàgbé bọ́ọ̀lù orí ẹ̀ sí. Wá ó fẹ́. Ṣé ẹ mọ̀ pé ìjọ yẹn bójú mi ṣe bẹ̀rẹ̀ sí ní báyìí mo kàn bẹ̀rẹ̀ sí rí stars mo rí angels mo rọ́lọ́run gan ẹ mọ̀ ṣé ẹ mọ̀ pé that was just so funny. Obi je Gbogbo ara mi bàjẹ́ délé ni. Yes now. Bó ṣe bẹ̀rẹ̀. Borokini. Doctor. Mr. Dino, I'm so sorry. Cardiac arrest, doctor. Eh? Can you for cardiac arrest? Won't ever show symptoms, say one bit. You know this body can be so funny. Can be so funny. Doctor, look. Look, doctor, you can give me something better than cardiac arrest. Nítorí I'm going to carry out autopsy. Screw your autopsy, doctor. Screw your autopsy. Autopsy báwo. Autopsy báwo. Look, doctor. Nǹkan kan ló máa trigger kíní yẹn ṣe. I know what I'm saying. Ó lè jẹ́ nǹkan tẹ́jọ jẹ. Nǹkan tájọ jẹ bíi ti báwo. Àjọ wà papọ̀ ni. Àjọ wà papọ̀ ni. In fact, the same thing tí mo jẹ làwọn náà jẹ. Ara tó sára. Ṣé Mr. Junior? Ó yẹ pé nǹkan tẹ́jọ jẹ. Ṣé so nǹkan tẹ́jọ jẹ tó tábà trace ẹ̀ la máa tún mọ nǹkan tó trigger lára wọn. Trace everything we had together. Odi lára wọn. She doesn't. Mr. Junior.
I pick your call? Hello? Yes, sir. Okay, alright, I read you. Alright. Uncle, doctor sọ pé kẹ́ wọlé. So ẹ lè wọlé sọ́dọ̀. Funny boy, one. I'll pick your call, please. Why now? Why stop? Pick this call, please. Please. I'm trying not order number. Stop. Pick this call. Rotimi, pick this call, please. She can send text. This call. Pick this call now. Hello, sir. Nítorí Junior. Hello, sir. He's alive. Tani. Junior. I saw him at the hospital. She didn't do nothing. Ma ever sọ fún mi pé kí n farabalẹ̀ mọ́ láyé ẹ. He killed my sister. I know, but it broke my heart also. So you can mend that. You can mend it. But sister mi ò lè jí mọ́ láíláí. I know. Kí ló fẹ́ ká ṣe ń sìn? I need to see him. Today. No, Rotimi, please. Another day, certainly not today, please. Lolade, on my big phone, you're going to put a call through to him and tell him to meet us up. Níbi tá ti kọ́kọ́ pàdé. Bọ̀gọ̀ mo ti ń pè látàrí ń bolo lọ. Wọ́n gbé Debbie lọ hospital. Debbie? The family look really disturbed. I can't even tell if she's dead right now or close to dying. Hey, but what's going on? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló tó ń ṣe gbogbo yín kó ń ṣẹlẹ̀ lásìkò yìí? Put a call through to that lady, please. Oh no, gbé call. I don't. Ó máa gbé tún pè. Kò ní gbé kíni. Ya kò fi network mi pé, ṣé wá lọ ẹ̀tẹ̀. Jẹ́ mo ti pèsè kó ní number kó ní sùúrù. The number you are getting also. Oh, Bire.
Ṣé bí Rotimi ṣe fi lélẹ̀? Junior. Junior, very strong. You're stronger than this. No. This is hard for me. It's hard. I'm sorry. It's hard for me to take. I mean, she was the only one that sees me for who I am. She believed in me. She's my heart. And now they've killed her. I am shattered. I couldn't even look at her face. Baby. I'm sorry. It's okay. It's okay. I'm here. It's okay. Funta! Ma. Remida. Ibo ló ń lọ? Mommy, rí wọn. Jésù. Ìrántí Rẹ̀mí. Oh, Rẹ̀mí. I did not see her. Father Lord. Ṣé mo ti wá dáràn báyìí? Ibo ni àǹtí Rẹ̀mí lè wà báyìí o? Mo dáràn. Ibo ni àǹtí Rẹ̀mí lè wà? Àǹtí Rẹ̀mí. Ibo mo fẹ́ wá Rẹ̀mí sí? Rẹ̀mí. Mommy, àbí ṣé máa pé ọkọ wọn? Ṣé máa pé ọkọ wọn kébìrì lọ? Rẹ̀mí, mo fẹ́ wá Rẹ̀mí sí. Funta, mo fẹ́ wá Rẹ̀mí sí àmọ́ dáràn. Funta dáhùn. Okay. Ṣé máa pa àwọn ọmọ bí àwọn ọmọ ni mo tán wà or something? Àbí? Okay. Mommy. Kí ni gbogbo eléyìí nísìn? Kí ló ṣẹlẹ̀ gangan ná? Kí ló dé? Àti pààyàn. Ṣé
nǹkan tá fẹ́ náà kọ́ nìyẹn pé kí kàkàkà ni tó kú. Ní tí o mọ̀ wọ́n tí o mọ̀ sí lápá náà. Ṣó fẹ́ kó bá mi ni? Why are you behaving this way for God's sake? Ṣó fẹ́ kó bá mi ni? Ọ̀rọ̀ àkóbá lè. Okay, ìwọ nìkan ni kún ẹ̀dùn. Àbọ̀mọ̀ bí Dẹ́bì ṣe jẹ́ sí mi, ọmọpọ̀ rẹ̀ ló jẹ́ sí mi. Iye, ọ̀daràn. Ayé mi o. Ṣé mi ìdáràn báyìí? Kí ni gbogbo ilé ìbáyìí nítorí Ọlọ́run? Ẹ̀mí èèyàn tí ó ṣe tọwọ́ mi bọ́. Tó bá yẹ pé ẹkún ló fẹ́ máa sun bí ìbáyìí, ibi ni máa fi ẹ́ lẹ̀ sí. Fún mi kì. Ṣó máa wọlé àbó wọlé? Ṣé kí ni Uber? All right, mo ti rí. Báwo ni Dàpọ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ bí báwo? Irú ìbéèrè wo nìyẹn? Ó kàn lè pè mí jáde kúrò nínú ọ́fíìsì kó tó wá dá mi dúró síbi bí ó ṣàmọ̀ pé oníṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́. Má bínú. Orí fóònù ló ń wò mí gan láti bá ẹ sọ̀rọ̀. Èmi kọ́ mo pè jáde níbí báyìí. Mi ò kàn lè dédé máa gbé call nínú ọ́fíìsì. Ó mọyé ojú tó wà lára mi. Báwo lèmi ṣe fẹ́ mọ̀ yẹn náà? Yóò ṣáà ṣe ìgbà àkọ́kọ́ tá a máa bára sọ̀rọ̀ lórí fóònù. You decided to... Anyway, má bínú jọ. Kí ló fẹ́? I want to know the person behind the death of my mother. But the last time ta sọ̀rọ̀, I promised you wípé tí any update bá wà, I will give you a call. It's been 2 months already, Dàpọ̀. Gbogbo nǹkan tí mo lè ṣe ni mò ń ṣe lórí iṣẹ́ yìí. Mi ò ṣáà lóògùn tí màá fi pe àwọn tó pa mọ́mì ẹ̀. No, má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Don't talk to me in that tone. Kí ló mean now? Ìgbà tí wọn náà dẹ̀ wá ń fòrò ẹ̀mí mi pẹ̀lú calls nǹkan. Ṣé eré ni mò ń ṣe ni? Má bínú. Well, it's just that I seem not to... Kò tí ẹ yé mi mọ́. It's like kò sí lọ síwájú rárá. Both in Pakuro and here. Kí ló ṣẹlẹ̀ ní Pakuro? Ó fẹ́ jọba. Oh, I see. Dàpọ̀, please, I need you to speed up this investigation. Can you do this for me? Kí ló mean? Kí lélẹ̀? Well, it's some sort of encouragement. Please, I need to know the person responsible for the death of my mother. Mi ò ní ìdòwú ẹ̀ láti ṣe iṣẹ́ mi. Kí n tó pàdé ẹni mo ti ń wádìí ẹni tó pa mọ́mì ẹ̀. Deji Lawson and his entire world bí playground ló jẹ́ fún mi, so please. Gba owó ẹ̀ kò di owó ẹ̀ mu. Kò dẹ̀ ní sùúrù fún mi láti ṣe iṣẹ́ mi. That's all. Dàpọ̀, do take your money. Any other? Bóyá kò dẹ̀ ní nice thing báyìí. Ṣé. Thank you. Give me a lot of trouble. Ta ni ẹ? Ìwọ ni. When do I move in? Move into where? Ifá ti ní mo ti lè jọba, kí ló tún kù? Not immediately, my Jaye. Kò sí ìyá tó máa jókòó sórí ìtẹ́ ọba rárá. Mo lérò wípé wọ́n ní ohun tí Ifá bá wí lábẹ́gi. Is that not so? Not necessarily, my Jaye. There are some things tó máa ní láti ṣẹlẹ̀ to your own favour kó tó lè jókòó sí ìtẹ́ ọba, not now.
Really? Yes, really. Play to my favor. Like what? Well, mo máa ní ìdásí lọ bèrè yẹn lọ Ológun dé àti Bọ́ba Jírò, àwọn máa explain fún náà ni. Please. Fimi sílẹ̀. Jẹ́ kí n sùn. Jẹ́ kí n fi ìrònú ṣera mi léṣe. Just leave me alone. I know how you feel. No, you don't. No, you don't. See, congratulations. Just let me be. Rotimi, I'm so sorry I am being harsh on you, but more understand bó ṣe feel. I do. Sure, taba ní pé ká wo nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn Lawson's family. This is karma. Yes. Those family ruined my life. The Lawson's family made my life miserable. And maybe I'm happy in a way about what is happening to them. Wàhálà tí wọ́n nìyẹn. Nǹkan tó yẹ ká focus on right now is báwo la ṣe máa pa Junior. Oh, we're surprised. Mo ti rò dáadáa. So I'm with you on that. It's okay. It's okay. You'll be fine, okay? Borokini. Pé o tiẹ̀ lè ronú débẹ̀, o fall heart mi. Èmi náà ní family mi náà. Kò ṣáà ti máa ṣẹlẹ̀ pé o lọ́wọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Let me not just discover it that you are involved. Otherwise, I will make sure I tear every member of your family piece by piece. Deji, you make a lot of threats. Oh, mommy. Fún ẹni tí family ẹ wà vulnerable tó yìí. O tún threaten me. Oh, mommy ni. Adedemeji kíkan bí erin jagun lábẹ́ káyà fada. Oh. Anyway, Deji. O gbọ́dọ̀ ṣe ń sọ ni wọ́n ní adákẹ́jà bí iṣu. Ló ń jẹ bẹ́ẹ̀. Mo rí pé inú ń bí ẹ gan. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé.